àwọn ọkùnrin yìn mí àwọn obìnrin yìn mí ṣùgbọ́n èmi kò kára mi kún ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ Ballon d'Or náà ṣùgbọ́n nǹkan mo fẹ́ ṣe mo fẹ́ gba asylum lọ sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́kì mo sì fẹ́ kó jẹ́ gbogbo àwọn tó wá ṣèfù fídíò mi tí wọ́n ń yọ̀wò ń kọ̀rọ̀ yàrá wọn ọ̀nà lólo mo fẹ́ kí wọ́n mọ̀ wípé ọ̀tá fàsókè yìí ló borí tọ́ba yóò bá rí ọ̀tọ̀run wọ̀ atọkùnrin àtobìnrin tí ń gbọ́ interview mi lọ́wọ́ yìí tí wọ́n ń wo fídíò yìí lọ́wọ́ báyìí ìkọ̀kan nù wọ́n ti wò tó at least 100 nínú 400 fídíò tí wọ́n rí lórí system mi yẹn gbogbo wọn ni wọ́n sì ń criticize mi gbogbo wọn sì ń yọ̀wò ó kó àwọn kan le àwọn kan honey mo sì mọ̀ pé wọ́n tó ń wo fídíò yìí conscience rẹ̀ ń prick rẹ̀ bó ṣe wà àmọ́ kò sẹ́ni tó fẹ́ fọ̀bẹ tó nù jẹ́sù àti content creator ni o àti blogger ni o gbogbo àwọn tí wọ́n ti rí fídíò mi yẹn pátápátá gbogbo wọn ni wọ́n ń wá sí tí wọ́n tún fẹ́ wò mọ́ tí wọ́n tó sì jẹ́ pé ń ṣe wọ́n lára bákan mi ò gbọ́dọ̀ sí fún yín MDF lèmi mò ń dòfo ó yẹ kí gbogbo àwọn baálé ilé àti àwọn tó bá níyàwó àbí girlfriend kí wọ́n fèrè sàríkọ́gbọ́n wípé ó yẹ kéèyàn mọ̀ tọpinpin àwọn ìyàwó èèyàn àti girlfriend èèyàn dáadáa kéèyàn mọ̀ ṣe gbogbo kó mọ̀ babẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ bà mọ̀ wárú àwárí kí n bá ń tọ́pù ẹ̀ báyìí àbí you never fuck before hands in the air no one's gbogbo èèyàn ló lè ẹni ilẹ̀ bá mọ́ bá ní bàráwò èmi ọwọ́ bà mí nù torí wípé mo ṣe fídíò ẹ sì mọ gbọ́ mi kì í ṣe wípé tinútinú mi nìkan ni mo fi ṣe fídíò yẹn gbogbo àwọn obìnrin yẹn pátápátá náà ni wọ́n sọ wípé kájọ ṣe fídíò tẹ́ bá rí wọ́n wọnú kámẹ́rà bá ṣe ń ta náà. mo wá fẹ́ fi wákàtí ọ̀wọ̀ yìí apologize síyàwó mi mo fẹ́ kó sọ kan akin ìmọ̀ọ́mọ̀ ṣe. kí lorúkọ ìyàwó ẹ. orí ló ní ṣe.